Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run àwọn ọlọ́run, ọba àwọn ọba, aláàánú àti olóore ọ̀fẹ́. A dúpẹ́, a ní ayọ̀, a yìn ọ́ lógo. A fọpẹ́ fún ọ, a fìyìn fún ọ, a fọlá fún ọ, a gbé ọ ga. O ṣé o, 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 o ṣé o. Láti ọ̀dọ̀ rẹ wá ní tító wa yóò ti wá. Àwa mọ̀ ní Ọlọ́run, nítorí la sì gbé ọ ga. Kábíyèsí rẹ o, Olódùmarè. Kábíyèsí rẹ o, ọba àánú. Kábíyèsí rẹ o, ọba ìyanu. Ó ní Ọlọ́run lé ààbò wa àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà ni àwa kì yóò bẹ̀rù bí a tilẹ̀ sí ayé ní ìdí, tí a sì sí àwọn òkè ńlá nípò lọ sí inú òkun. Bí omi rẹ̀ tilẹ̀ hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò ńlá kan wà sísàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Ibi máa gọ́ wọn nì tí ọ̀gá àgbà Ọlọ́run ní ṣe. Ọlọ́run bẹ lọ́dọ̀ wa, Ọlọ́run bẹ lọ́dọ̀ wa, àwa kì yóò sí ní ìdí sí àdúró láéláé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Àwọn kèfèrí ń bínú lásán ni, àwọn ilé ọba ń sídìí lásán ni, wọ́n fọ́n rẹ̀, ayé yọ̀. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù lé ààbò wa. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa, irú ahoro tí ó ṣe ní ayé. Ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé, ó ṣẹ́ ọ̀run, ó sì kẹ́ ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ògùn jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé Olúwa ò ní Ọlọ́run. Ó ní ògbéraga nínú àwọn kèfèrí nínú ayé, a ó gbé wa ga lé ayé. Olúwa ọmọ wa pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ní ààbò wa láé àti láéláé. Olúwa ò ṣé o, Olúwa ò ṣé o. Kábíyèsí rẹ o, a gbé ọ̀gá o, a mọ̀ ní Ọlọ́run o, a mọ̀ ní Ọlọ́run o. O ṣé Olódùmarè, títóbi ní ọ o. Asa sì ké pe Olúwa Ọlọ́run rẹ̀, ó sì wí pé Olúwa, lọ́dọ̀ rẹ bákan náà ni fún ọ láti ran alágbára ènìyàn lọ́wọ́ tàbí ẹni tí kò lé agbára rẹ̀. Ràn wá lọ́wọ́ Olúwa, Ọlọ́run ràn wá lọ́wọ́, nítorí tí àwa gbẹ́kẹ̀lé ọ. Lé orúkọ rẹ ni àwa ń tọ ọ̀pọ̀lọpọ̀ yìí lọ. Olúwa, ìwọ lọlọ́run wa, má sì jẹ́ kí ènìyàn kí ó borí wa. Ogun kógun kò ní borí ẹnì kọ̀ọ̀kan wa. Àrùn kárùn kò ní ṣe ẹnì kọ̀ọ̀kan yín. Àìsàn káìsàn kò ní ṣe ẹnì kọ̀ọ̀kan yín. Wàhálà kéré ó tóbi kò ní bẹ́ ẹnì kọ̀ọ̀kan yín. Àjàkálẹ̀ àrùn kò ní jẹ ẹnì kọ̀ọ̀kan yín. Orí yín tí mò ń wò yìí kò ní gbàbọ̀dé ibi. Ifá ibi kò ní jà yín pẹ̀lú. Bàbá rẹ̀ ń tó dífá burúkú nítorí yín, àbárẹ́ni tó gbé ẹbọ ìkà nítorí yín, orí ara wọn ni wọ́n mọ̀ gbé ta, orí ara wọn ni wọ́n mọ̀ gbélé. Torí pé bí aláró bá dá aró tán, ọwọ́ ara rẹ̀ ni ó kọ́kọ́ rẹ̀. Bá lo sùn láti fi pọmọ lára, ara ẹ̀ ni ó kọ́kọ́ fi dánwò. Bókìsì kan bá wá jìn, orí ara rẹ̀ ní jìn sí. Bí sáòkù náà bá jìn, orí ara rẹ̀ ni ó jìn sí. Ẹlúlu tó fa òjò, àforí ara rẹ̀ gbé. Báàdì bá ṣẹ́gi tán, orí ara rẹ̀ náà ni ó padà gbé ka. Ẹ bá lóun ó ṣe yín níkà, ara wọn ó fi ṣe. Ẹ lóun ó ṣe níbi, ara wọn ni ó fi ṣe. Ẹ bá lóun ó dá wàhálà sílẹ̀ fún yín, ara wọn ó fi ṣe. Nítorí pé òní lọ́jọ́ ìkejì oṣù ìkeje 2024 lẹ́yìn kó Kristi Jésù Olúwa wa. Wàhálà ìdààmú kò ní bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín. Bàbá náà kẹ́ni nínú yín tí ń dojú kọ ìṣòro kí ìṣòro kan lọ́wọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ọba tó ní kẹ́ ẹ dọjọ́ òní. Ẹ borí ìṣòro náà, ẹ borí ogun náà. Ìṣẹ́ kò ní ṣẹ́ yín, ìyà kò ní jẹ yín, ara kò ní ní yín. Ẹ ò ní ráre, ẹ ò ní dààmú, ẹ ò ní tọrọ jẹ. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, ibi tẹ́ ẹ bá ní oúnjẹ ìfọ̀kànbalẹ̀ jẹ, ebi ò ní pa yín. Ibi ẹ̀ tí ló mi ìfọ̀kànbalẹ̀ mú, òǹgbẹ kò ní gbẹ́yìn o. Ìṣẹ́ ọmọ yín yóò sojú ẹ̀mí yín. Ẹ̀yin tẹ́ ń wọ́nà fún iṣẹ́ rere, iṣẹ́ àlùbáríkà, Ọlọ́ba ń pèsè rẹ̀ fún yín. Ẹ̀ ń wá ibùjókòó bí ilé ọkọ rere ní egungun ìhà yín ní orúkọ Jésù. Ọba tó ní kí Abraham jẹ́ egungun ìhà fún Sarah, ó ní kí Ísákù jẹ́ egungun ìhà rẹ̀ ní orúkọ Jésù. Egungun ìhà yín, Ọlọ́ba ń pèsè rẹ̀ fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìṣẹ́ ọmọ yín yóò sojú ẹ̀mí yín o. Ẹ ti jìyà nítorí àwọn ọmọ yín kán bá lè jẹ́ èèyàn pàtàkì, kán lè da kán sẹ́mu yẹ̀gàn láwùjọ lágbára lọ́wọ́ àwọn ọmọ náà. Ẹ̀ ní padà jìyà o. Ìṣe wọn yóò sojú ẹ̀mí yín, wọn ní kúkú òjijì. Ìrédé, ọ̀làdé, ògòdé lẹ̀mí wá pin, kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan yín o. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, aṣọ iyì tẹ́ ń wọ̀ kò ní padà di aṣọ ìyà. Ẹ ti ń sùn nínú ilé, ẹ ní padà sùn nínú igbó, ẹ sì ní sùn ní búkà. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run,
ẹ ti ń jẹ nínú àwo bó ṣe wù yín pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ẹ ní padà jẹun nínú ewé o lágbà lọ́wọ́ ọlọ́run ẹ ti ń wọ aṣọ tó wù yín tó da sọ́rùn tẹ́ ń gba yìí ẹ ní padà wọ àkísà o pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ẹ ti ń lọ ibi tó wù yín lọ́tún lọ́sì káàkiri pẹ̀lú ìlera pípé pẹ̀lú àlàáfíà ní orúkọ Jésù àìní rí ìlera mọ́ àìní ní àlàáfíà mọ́ kò ní débẹ́ ní kọ̀ọ̀kan yìí o pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ó ní ká fi àdúrà ra ìgbà padà búburú ní gbogbo ọjọ́ oṣù aláṣepé òun la wà yìí o kí nìdí àtìtúmọ̀ tẹ́ bá kábẹ́lì yín dáadáa inú ìwé Jẹ́nẹ́sísì orí ìkeje sí ìkẹjọ lèmi sọ yẹn o nígbà tọ́lọ́wọ́ fi ìkún omi palẹ̀ ayé rẹ̀ ọjọ́ kẹta ó dín lógún nínú oṣù kejì rẹ̀ ló fún mi ègún omi ó yẹ palẹ̀ ayé rẹ̀ mo sì máa fún Nóà ní àṣeyọrí ní ìsinmi ìbàlẹ̀ ọkàn tọkọ rẹ̀ ògúnlẹ̀ ọjọ́ ìkẹta ó dín lógún nínú oṣù keje tá a mọ̀ sí on the 17th oṣù keje July ní ọkọ̀ Nóà gúnlẹ̀ nígbà tó dọjọ́ ìkẹfà oṣù kẹwàá Nóà fẹsẹ̀ tẹ́lẹ̀ ó tẹ́ pẹpẹ rẹ̀ bọ̀ àlàáfíà ọrẹ àṣeyọrí ó tẹ́ pẹpẹ rẹ̀ lágbà lọ́wọ́ Ọlọ́run àṣeyọrí ayọ̀ yóò bá ẹnì kọ̀ọ̀kan yín lágbà lọ́wọ́ Ọlọ́run èpè kò ní jà yín o ègún kò ní mú yín ẹ̀fún ni tàbí èdí àránsí tàbásàsí ohun tá a fowó ṣe ni wọ́n akimorúkọ nǹkan tá a fowó ṣe kí n tá a fowó ṣe kó mú ni o lágbà lọ́wọ́ Ọlọ́run ohun tí wọ́n fowó ṣe òun là ránsí òun là sàsí òun lẹ̀ fún òun lè dì òun là pété kò ní báyìí lágbà lọ́wọ́ Ọlọ́run bàbá rẹ̀ tó bá mú àdí tàbí òsùn lọ sọ́dún èṣù pé kó bá yín jà lágbà lọ́wọ́ Ọlọ́run èṣù ò ní jíṣẹ́ náà fún yín o àwọn tí wọ́n bá rán wọn ṣẹ́ lèṣù padà jíṣẹ́ fún gbogbo ọmọ tí wọ́n bẹ́nu àhámọ́ Ọlọ́run fọ́ táwọn etí solubi náà lóòkan àyà yóò wọnú wọn ẹ̀mí padà yóò dé bá wọn àwọn ọmọ náà Ọlọ́run kò wọ́n jáde wáyé lágbà lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin oníṣòwò ìpele kẹta la wà yìí o tá a mọ̀ sí third quarter ní inú ọdún bí mo ṣe ń bá yín sọ bọ̀ lọ́jọ́ Monday kí ọ̀rẹ́ rẹ̀ kó tó di pé ó dé sí mi nípa ìlera tèmi náà lágbára lọ́wọ́ lọ́lọ́ fún mi ní okun díẹ̀ lónìí mo gbọ́dọ̀ fi àdúrà ràn yín lọ́wọ́ kẹ́ ẹ lè rí ògo yín lò kẹ́ ẹ lè rí ayọ̀ yín lò kẹ́ ẹ lè rí àlàáfíà lò kẹ́ ẹ lè rí ìtura lò bí èmi náà ṣe ń lálàáfíà yìí àlàáfíà Ọlọ́run kó máa dé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ń bọ̀ mi ò tí ì dé o mo sì fi yẹn sí de díẹ̀ náà ni lágbára lọ́wọ́ ìwà tí mo wí yìí yóò sẹ́mẹ́ lára o òní lọ́jọ́ ìkejì lórí Ifá wọn ní èjì láì ṣẹbọra lágbára lọ́wọ́ wọn ní èjì òun lọ̀rọ̀ rìn ìrètí ń bẹnu ọjọ́ òní yóò tọ́ sí yín ìrètí ń bẹnu ọ̀sẹ̀ yìí yóò tọ́ sí yín ìrètí ń bẹnu oṣù yìí yóò tọ́ sí yín ìrètí tó kù ní ọdún yìí yóò tọ́ sí yín ìrẹ́nu ayé yín yóò bá yín gbé àlàáfíà ìtura ìrọ̀rùn lẹ́fì lórí ayé yín o bí ó ti rí nìyẹn o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín mi ò tí ì dé o.